Àlùbáríkà ti dé lọ́mọdé pẹ̀lú alàgbà o. Ẹ sọ díẹ̀ mú jó pẹ̀lú orin tó bá gbà mú o. Orin àgbọ́rọ̀ orí lẹ́nu Alátọ̀kẹ́. Classical lórí wa tí ó gbà girigiri. Tó bá ṣe pé wọ́n ràn mo lọ rán mi lọ́rùn gan. Tó bá ṣe pé àlùjọ èmi àfúnyín lálùjọ. Àlùjọ tó yí bóbó tí ó ta kò tẹ̀sìn. Torí nísẹ̀yìn Ṣàkírà lọmọ tó sọ. Ojú obìnrin olórin rí because obìnrin tí ó bá lẹ́bùn orin tó bá fi ọkọ tí kò lágbọ̀ọ́yé ó máa ní big problem because mo ti lọ sórí jẹ́ pé ta ni mo sùn mọ́jú. Mo ń kọ hip hop, mo ń kọ jùjú, mo ń kọ fújì, mo dẹ̀ ń kọ islamic. Pàdé sáré tètè pé kọ orúkọ jáde ẹni mi ò fẹ́ o when I dey pray kọ́nà mi láyà kàtà kábòdè pàdé o. Wọ́n rẹlẹ̀ aláwo wọ́n rẹlẹ̀ àdáhùn ṣe orí mi kò jẹ́ o and dey pray make I follow ya kàtà ọlọ́run. Àlùbáríkà ti dé lọ́mọdé pẹ̀lú alàgbà o. Ẹ sọ díẹ̀ mú jó pẹ̀lú orin tó bá gbà mú. Orin àgbọ́rọ̀ orí lẹ́nu Alátọ̀kẹ́. Classical lórin wa tí ó gbà girigiri. Tó bá ṣe pé wọ́n ràn mo ló rọ̀ mi lọ́rùn gan. Tó bá ṣe pálùjọ èmi àfúnyín lálùjọ. Àlùjọ tó yí bóbó tí ó ta kò tẹ̀sìn. Torí nísẹ̀yìn Ṣàkírà lọmọ tó ń sọ. Orúkọ tèmi ni Ṣàkírà Àlùbáríkà. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní something 2007. But mi ò kọ́ kiri, ó jẹ́nu ìjọ ni mo ti máa ń kọ orin. So ìgbà tó máa fi di 2009 àfáà yẹn rí bí mo ṣe máa ń kọ orin ní Èkó, nílùú Èkó ní Lagos State, Okoko Maiko, Igbó Elérin. So bí àfáà yẹn ṣe invite mi pé ẹ jẹ́ kọ́mọ yìí tẹ̀ wá kọrin fún mi ní Maulud. Àfáà yẹn lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fi picture mi sínú pósítà pípẹ́ gẹ́gẹ́ bí olórin. Inú mi dẹ́dùn jẹ́ pé àmì náà ti ń bọ́ síta díẹ̀díẹ̀ nìyẹn. Láti bẹ̀ lọ wedding wọlé ní 2009 ni mo ti bẹ̀rẹ̀ orin stage pé mo bọ́ síta mo kóra mi síta. Ẹ̀bùn ni orin kíkọ, ẹ̀bùn ni because mo kàn develop ẹ̀ pé bóyá tó bá ń kọrin nínú ìjọ mo máa ń láì bọ́n ṣe máa ń kọ bí kan pé àṣírí ìnáwó náwó kò ní tú àṣírí alábòsí kò ní bò gbogbo dúkìá tálábòsí bá ní inú iná ni yóò ti kéré rẹ̀. Inú ìjọ tèmi lọ́nà tí máa ń kọrin ó kàn díjọ́ kan mo kàn ṣe ẹ̀ tí ẹ̀ jí ní prayer mo ṣe gba máìkì nípa ẹ ti ẹ̀ kémi náà ti ẹ̀ kọ díẹ̀ mo ṣàkọ mọ́ra wọn bálabàlà lọ́jọ́ yẹn. Since then tó máa ti wá fẹ́ ṣe program tó máa ti bẹ̀rẹ̀ program ó máa wá jí mi ni pé Ṣàkírà ó yá dìde ẹ lọ gbé káramọ̀ ẹ dìde ẹ lọ kọrin kí ẹni tó jẹ́ olórí wa ṣéwù wa kó tó wọlé. Ẹni yẹn ló wá padà ríjọ mólúdì wa tèmi kọrin làáfàá yẹn ṣe invite mi sí mólúdì ó dẹ̀ fún mi lówó lọ́jọ́ náà èmi nìkan dẹ̀ ni mo ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. Orin yẹn tí mò ń kọ́ gbà jẹ́ islamic, orin mùsùlùmí ni mò ń kọ, orin ẹ̀sìn. Mo lè ní mo délé bá náà because mọ́mísì mi olórí kwaya ni wọ́n ní mosque. Àṣírí náwó kò ní tú àṣírí alábòsí kò ní bò gbogbo dúkìá tálábòsí bá ní inú iná ni yóò ti kéré rẹ̀. Muhammadu lẹni tá Ọlọ́run rán aláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa yìn ẹni Muhammad. Ọmọ mùsùlùmí tá bá fojú kan nábì kí la ó ti ṣe a ó máa jó ayọ̀ la ó máa yọ̀ ìjọ la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ nígbà tí ànábì bá dé fún wa. Mo ń kọ hip hop, mo ń kọ jùjú, mo ń kọ fújì, mo dẹ̀ ń kọ islamic. Ọlọ́run mi ṣoore gan ni ló jẹ́ kí n post. Ọlọ́run mi ṣoore tó pọ̀ gan sáyé mi di ṣúgà títí sí údù mi mélòó nù ẹ̀ mo fẹ́ wí mélòó nù ẹ̀ mo fẹ́ sọ. Àmúdálíláyì àmúdá you happy
liyamahu wáyò káfí mọ̀ sí ìdán. Bí mo ṣe ń bẹ́tà tí mi ò worst, tí mo rich tí mi ò poor, kò sẹ́lòmíràn àfi ìwọ nìkan. Ìgbà tí mo ń wọ̀zù tọ́nà táìtì tó tún ń rọ́, àgẹ́tù studio kiri kan lórí mọ́ṣọ́ tí mo ti rí kan, kíní kan bá mi mo bá ṣù ayẹlẹ ládẹ́ǹdẹ̀ fá àmọ́ nísìnyí ọmọ láti blow. Ọ̀la mi ti dé, ọ̀la mi ti dé, ibi tí ń bá dé wọ́n pariwo ọmọ láti dé. Bismillah, àkọ́rí àdínì pẹ̀lú ọ̀làjú ká fi kọ́ wọn nímọ̀. Àìkọ́ ní lẹ́sìn ká jẹ̀bi kọ́lọ́ máa jà dáràn. Wàlíyùláyì ni mọ́ bàbá ṣá ló kọ́ wà nímọ̀. Dìlà sẹ́bìlì rọ̀bì ká óbìlì ìkímọ̀. Ṣàkọ́fàtú wà lílì mú mo ṣàmọ́ bàrà àmọ̀. Ló mú bàbá jáde pẹ̀lú ọ̀làjú tó dẹ̀ tún ní gbọ́ngbọ́n. Ẹni tí wẹ́dẹ̀ tọ́kù bàbá má jókòó ẹ̀ lọ́kàn. Ègún wọn tó kọ́kọ́ jò ìran wíwò màmá lókàn. Ọlọ́run ló fún ẹ ní ìmọ̀. Ènìyàn lágbèéká ló ń ga. Make them daddy heavy, make your money daddy. Ẹni tán ní kò ní pàgọ́rẹ̀, ẹ wá bá ń dúpẹ́ dúpẹ́ tí iná adé àmì. Ẹ wá bá ń dúpẹ́ tí iná adé àmì. Ẹ wá bá ń dúpẹ́ dúpẹ́ tí iná adé àmì. Ẹ wá bá ń dúpẹ́ dúpẹ́ tí iná adé àmì. Oya lákàlàkà àmúdà ọpẹ́ fọ́gà ògo ṣúgìrà ó dẹ̀sí ṣe mí bí yàlà bí mo ṣe gòkè tí mo là àwọn tọ́lá òní lọ àwọn dà wọ́n sáré sáré wọ́n yọ̀dà kò séwu lóko ló ń gẹ wáyà sí múkàmí náà nọ́ọ̀sì òun ló gbógo omi fún mi sùn wà mọ́líkì nọ́ọ̀sì àwọn ọmọ mi gbàràdà bá ṣe fi pàṣọ àdáràṣà dídìmú wọn yàtọ̀ sáwọn tó ń gbé pọn sórí tẹ́pọ̀ṣà mọ́pẹ́dẹ́ yọjá ti túbọ̀ dákọ̀ sí dayọ̀ wà lùjọ dátí kí o gbọ́. Mufala mufaulu mufa alátúnà bẹ́ẹ̀ ìtú yẹn náà nù. Ẹ wá bá ń dúpẹ́ tí iná adé. Ẹ wá bá ń dúpẹ́ tí iná adé. Ẹ wá bá ń dúpẹ́ tí iná adé. Ẹ wá bá ń dúpẹ́ tí iná adé àmì. Jùjú ni pé Bismillah mo tún gbọ́rin dé Ṣakira àlùbáríkà. Kọ́mí lórí sọ fún mi lọ́kàn mi. Ẹ̀bùn orin mi pọ̀ bí agbọ̀ǹgbẹ omi lórí. Ara ọ̀tọ̀ lédè tí mo bá pè pẹ̀lú voice mi. Àwọn ayé tún lóhùn mi dùn gan. Ó dàbí oyin. Pé Ṣakira àlùbáríkà làwọn fẹ́ máa gbọ́. Títí ayé lẹ̀ ó máa gbọ́. Kò lè sú wa fún wa ní tuntun sí. Ajá Ṣakira ẹ jẹ́ ń kọrin káwọn olólùfẹ́ tó ń gbé mi sórí. Tí wọ́n jági lẹ́yìn ọgbà mi. Tí mo dìrọ̀ mọ́ àwọn onílù tó ń lù fún mi ró tí mo fi ń jó k'Olúwa má pa yín lẹ́kùn o nígbàkígbà kálẹ́jọ́ la ṣe pọ̀ tó pẹ́ o gẹ́gẹ́ bí ọpẹ́ appreciation mi màmá rí ẹ gbà mí bí mo bá ṣe ló jẹ́ ní báwọn aláṣírí tó ń bó táwọn jẹ́ kó tù èjìká lẹ́jẹ́ lára mi o tó ń gbẹ̀wù dúró àníkẹ́ bá fọlá pìtàn láyé ẹ má tawọ́ náà. Bàbá ọlọ́run kan bá kíyìn túnbọ̀ máa pọ̀ sí ènìyàn tọ́lọ́run bá yàn kó já láàánú ẹni tó níyẹn ò sì fìgbà kan ló ti sóhun rárá dandan nìkan kó ní tọ̀hún pópó ìfọmọ ènìyàn ṣe. Sugar Link ò ní wálẹ̀ bó bá wọlé ọlọ́run ọba o bó ṣe máa jẹ́ nìyẹn. Bí iznillahi fatana libab sọ́ọ̀lì àlá sayyidil anami. Raditu bima qasama Allahu li wa fawwaditu amri ila kaliki kama ahsana Allahu fima mada kazalika yuhsinu fima baqa kazalika yuhsinu fima baqa. Mo tún ti gbórin dé o ẹ̀yin olólùfẹ́ akọ́tò ní mákọ́tà náà ọlọ́run máa ní wáìdù lókè ní o ló pé kí n máa kọ sátì ló fún mi ní kàkàkì tí mo fi ń kí ọba tó dá mi o mo gbọ́lá fún ẹ o ànábì ìtakọ́dá lọ́lọ́kàlà hùsà tí gbogbo ohun tọ́lọ́run dá o òun ló wá kí Muhammad
àyàfẹ̀dá kan tó rẹwà o táwọ̀ rẹ̀ ń ṣáì gan. Muhammad wá lọ bá ọlọ́run pé báwo ló ṣe jẹ́. Ọlọ́run wá sọ fún ànábì ó pálùbáríkà ni. Ó ní mi ò dá kó wá báyàn kan rí. Muhammad lọ ṣàpọ́nlé fún. Ọmọdé wá mi àgbàlagbà ń gbádùn mi. Onílé wá mi àlejò ń gbádùn mi. Ilé tí mi ò bá sí àlùbáríkà. A ní ilé tí mi ò bá sí wọ́n sunkún sọ ọlọ́run mi. Kò ṣíjú àánú wò mí ó fàlùbáríkà sọ̀rọ̀ mi. Àlùbáríkà náà dá o yéyéyé. Àlùbáríkà náà rè o. Àlùbáríkà ti dé lọ́mọdé pẹ̀lú alàgbà o. Ẹ̀sọ̀ díẹ̀ mú jó pẹ̀lú orin tó bá gbà mú o. Orin àgbọ̀rọ̀ orí lẹ́nu Alátọ́kẹ́. Kílásìkà lórí wa tí ó gbà gírígírí. Tó bá ṣe pé wọ́n ràn mo lè rán mi lọ́rùn gan. Tó bá ṣe pé àlùjọ èmi àfúnyín lálùjọ. Àlùjọ tó yí bóbó tí ó ta kò tẹ̀sìn. Torí nísẹ̀yìn Ṣàkírà lọmọ tó sọ. Ló jẹ́ ní ọ̀gbàgbà tó ń gbà láyìí lára. Dákun wá gbà mí má jẹ́ kí n faranú po. Ìran mẹ́ta ṣe bóun ló máa ń nájà. Ìran àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ tajà o. Ìran èkejì ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ rajà o. Ìran kẹta lẹ́ni ìwà àjà wá wòran. Emergency wọn wáyé kẹ́mi rí mọ nílò gbà. Àwọn tí ń paná ògo kọ́ máa rí tèmi pa. Ìrì ayé mi kó má di òbu ẹ̀yìn. Nígbà tí mo ní mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn, à ń ṣe díẹ̀. Mo wọ Eastman. Mo jẹ́ treasurer nínú Eastman ní Lagos State. So ìrìn àjò náà ló tún padà gbé mi wá sí Ìbàdàn. Nígbà tí mo dé Ìbàdàn mo pé táwọn wo ni mo lè fojú jọ. Ta ni mo tiẹ̀ lè mú ní backbone mi gẹ́gẹ́ bí bàbá àbí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú orin. Àti wípé iṣẹ́ orin yìí mo rí wípé kò gba ọ̀nà kan mọ́ wípé Islamic nìkan. Torí àwọn agbo kan wà tá a bá débẹ̀ tẹ́ bá ti ń kọ Ìyá Síkírà kan fẹ́ jó wọn ò ní náwó. Ẹlòmíì jùjú ló bá lọ ló fẹ́ràn. Àwọn boys wà mẹ́tẹ́ pé hip hop náà máa like. Àwọn kan wà tó jẹ́ pé gospel náà like. Àwọn kan dẹ̀ wà àfáà ni wọ́n ẹ gbọ́dọ̀ fún wọn ní tiwọn. Bẹ́ẹ̀ làwọn kan wà tó jẹ́ pé aláfẹ́ ayé ni wọ́n fújì ni tẹ́ ẹ̀ bá ti lè fún wọn ní bí apáṣù tàbí alájí kọrẹ́nsì tàbí kíní wọ́n á máa wù ẹ́ ni mo ṣe òpó dà. Nígbà tí mo ti rí bàbá mi Wúrà Fàdákà wọ́n wá ní ó dà Islamic ló ń kọ lóòótọ́ àmọ́ bó ṣe sọ fún mi ó wù ẹ́ láti mọ fújì ikọ̀ ó dà ká lọ bọ́n ṣe mí lápá nìyẹn bọ́n ṣe mi wọnú fún máa meeting nìyẹn. So nínú fún máa meeting àwọn program tá à ń lọ bá a ṣe ń lọ and blend. Àwọn orin kan tí kò bá yé mi fúnra mi màá sọ bàbá ẹ wò mo kàn gbọ́ orin yìí ni mi ò gbọ́ dáadáa mi ìgbọ́n kan tó sọ́nù ẹ̀ wọ́n dẹ̀ máa kọ́ máa record ẹ̀ tí wọ́n á délé màá lọ máa rehearse. So kó tó wá di pé èmi náà wá compose orí fújì díẹ̀. Àwọn àti lọ program tó jẹ́ pé a ní mú 5 kọ́bọ̀ wá sílé. Kódà mo ti lọ show kan jẹ́ pé mi ní 5 minutes máa fi kọ́ àwọn boys àtàwọn band mi máa fi kọ́ everybody wá sílé gbogbo wa dúró sí títì ni. A ṣe wá ń pa àwọn tó jẹ́ fans wa pé hello ẹjọ́ a ti tẹ́ síbi tá a wà o show tá a lọ kò ṣe o a ní ìdòwò ẹjọ́ fún wa lówó wọ́n ṣe ń bá wa send owó ní everybody fi délé lọ́jọ́ náà. Àwọn òde kan dẹ̀ wà ẹ wò agolo milk a máa sọ́ látọjú window ni because ó máa wà okay gan ó máa rọ́ owó yẹn á sẹ̀ so everybody máa be happy. Agolo milk a máa jùmọ̀ yàn lórí nìkan lè mọ̀ pé a lọ show pé alágbájá lọ show ó mu milk show yẹn dùn show yẹn kì àmọ́ ọjọ́ tí show yẹn bá gbá wa nídìí báyẹn ní rí wa níta a máa ra calm down nínú ilé a máa kanra gan mọ́ àwọn ọmọ nínú ilé nǹkan aláyé wa ń bí o má ní ayé mi lára òde òdun. Mo ti wà lẹ́yìn àbá Wúrà Fàdákà going to 4 years ọkọ ti lé because èmi náà dé Ìbàdàn ní 2019 ojú obìnrin olórin rí because obìnrin tí ó bá lẹ́bùn orin tó bá fi ọkọ tí kò lágbọ̀ọ́yé ó máa ní big problem because mo ti lọ show rí jẹ́ pé ta ni mo sùn mọ́jú apẹ́ ní show traffic tún wá mú wa mọ́nà àwọn tó dẹ̀ san owó tó pé wà lóde ìgbà tó bá to their satisfaction la gbọ́dọ̀ ṣe wọ́n gbọ́dọ̀ satisfy a gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ fún wọn. Mo ṣe first record mi ní má jẹ́ rántí yẹn mọ́ because master ìpadà sọnù ni
but second one tí mo ṣe ní last year ni mo launch ẹ̀. Èmi ni mo sponsor ara mi o. Iṣẹ́ orin dùn o, but Yorùbá sọ pé tí àbàrà ẹni bá là, ọ̀la kì í yá. Iṣẹ́ orin dùn gan. Ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá ní backup, ipe òkè o, anything bá fẹ́ ṣe, I'm ready láti sponsor or láti ṣe anything, ó máa rọrùn fún yín, èèyàn kàn máa lọ. But tó bá yẹ pé bí èèyàn ṣe ń ronú orin, èèyàn compose orin, á tún máa ronú pé báwo mo ṣe fẹ́ get orin, owó láti lè promote iṣẹ́ yẹn, báwo mo ṣe wọ studio, báwo mo ṣe sanwó, báwo ṣe kò easy at all. Nǹkan tó fà á ni wípé ìgbà míì tẹ́ ẹ bá dọ́dún èlé, mo fẹ́ fẹ́ ló máa end. Fẹ́ sí lékè, chop and clean mouth, side chick. Olórin tó wá bẹ̀rẹ̀ lẹ́ni tó wá jóbìnrin, lénìí gan, ó sì máa lè sọ. Èmi o, àìmọye àwọn promoters mi, kí wọ́n marketers mi gan, màá fẹ́ ló máa end. Màá fẹ́ ni. Nígbà tí bá fẹ́ gbogbo wọn, tẹ́ ẹ fẹ́ gbogbo wọn, ayé ẹni yẹn padà máa ibi tó máa end up sí kò ní tẹ́ lọ́rùn, torí pé wọn ò lóore kan tó fẹ́ padà ṣe fún. Kò ń ṣe gbogbo wọn o. Ìdí ni wípé Ọlọ́run ọba ń gbà mí, ó máa ń ṣoore àṣepé fẹ́ lòmí, a ṣe èyí òwú lọ́lọ́run. Ẹlòmíì gan ò ní kọ lẹ́tà sẹ́lóye kan, á kàn pàdé àánú, á kàn ṣàdédé pa, ó ń gò ní lè sọ pé bí àánú yẹn ṣe wà lélẹ̀. Ẹlòmíì like music, tó bá rẹ́ni tó lẹ́bùn, á ready láti ṣe anything fún ẹni yẹn. Ẹ̀bùn ara lágbájá yìí, mo gbọ́dọ̀ bá débì kan, débi ayọ̀, kò ń ṣe promoters nìkan. Mo ti lọ ṣiṣẹ́ ní side Badagry rí, ní Palace. A ti lọ ṣiṣẹ́ ní Èkó yẹn ti ẹ̀pọ̀ Ìkẹjà, something like that. But mo ti lọ Badagry, mo ti wá iṣẹ́ ní Ìbàdàn láìmọye ìgbà. Mo ti lọ sí Òṣogbo tó jẹ́ ìlú mi. Mo ti lọ sí Òṣogbo, mo ti lọ play rí. Ìwó, mo ti lọ sí Ìwó rí. But Ghana yẹn padà work. Ọ̀nà tí mo fi rìn mí sí orin pọ̀. Bá a ṣe sọ̀rọ̀ sí, mo kàn lè jókòó. Bóyá mo dá jókòó, ibẹ̀ yẹn wà silent. So tí máa ti dá ronú, orin kan lè wá sí mi lẹ́mìí. So instantly màá record ẹ̀ sórí phone mi. Even mo ti wà lórí báìkì rí tẹ́pọ̀ orin kó sí mi lẹ́mìí. Lórí báìkì yẹn náà mo ti ń record ẹ̀. So not until tí máa tó mú pen, tí máa tó kọ. Ìtí máa record yẹn ni màá padà lọ máa ṣiṣẹ́ lé lórí. So ẹ̀bùn orin tèmi nìyẹn. Mo ti pàdé Alhaji Abdulrasheed Ayinde Merengue, mo ti bá wọn pàdé rí. Mo ti bá Alhaji Taju System, mo ti bá wọn pàdé rí. Obesere, bàbá tọ̀ síbẹ̀, Mọ́rápálá, mo ti bá wọn pàdé. Alhaji Taye Currency, bàbá mo ti bá wọn pàdé dáadáa. So Alhaji Wasiu Sodiq, mo bá wọn pàdé rí. Alhaji Ayeloyin Komorudin, mo bá wọn pàdé. Alhaji Amina Tomotaibi, àwọn náà bá mi launch last year, mo bá wọn pàdé rí. Akíkí gbogbo wọn yẹn, because zone kan náà la jọ wà, a dẹ̀ máa ń pàdé ní show dáadáa kí n tó kúrò lÉkòó. Wọ́n dẹ̀ sì máa ń wá sí Ìbàdàn tí mo máa ń lọ sí program wọn dáadáa. On a norms, kí n sọ pé Islamic gangan ni mò ń kọ, orin mùsùlùmí, but orí stage a gbọ́dọ̀ máa kọ Islamic nìkan torí àwọn fans, a gbọ́dọ̀ satisfy wọn. Ayé tá a wà ń sìn, èyàn gbọ́dọ̀ sọ pé bóyá kí tó fẹ́ mówó wọlé o, àfolórin tó fẹ́ fi tọ́ka owó lókù, tó fẹ́ mówó wọlé, tó fẹ́ mówó gbọ́dọ̀ fi ṣàjẹkùn lórí stage. Apart from pé torí owó, iṣẹ́ àṣelà tèmi nìyẹn, ọ̀nà tèmi ó gbàga nìyẹn, so tèmi fi make owó nìyẹn, nǹkan tí mo mi survive nìyẹn. So mo gbọ́dọ̀ fáwọn fans tó wá pè mí ní tó ń fẹ́ láti lè rí sọ pé ẹ jẹ́ ká tún pè lágbájá lọ́jọ́ mi. Ó ń kọ́ Islamic lóòótọ́ ni, but gbogbo nǹkan tí ẹ fẹ́ ló máa fún yín. But nínú record album, mo base lórí Islamic. But nínú iṣẹ́ mi, kíní ni mo máa ń kọ jù, something high life nínú record mi. Ibẹ̀ ni mo ti ní bọ́lọ́run kẹ́ ẹ má yayọ̀ pọ̀ra, lọ múra sóre ṣíṣe gbìyànjú, má fojú kéré o ọmọlàkejì o, torí ni la rí o kó ṣẹ̀dá tó mọ̀la. Òtítọ́ lórí lẹ́san àti ìkà o, aṣoore dákun má tẹ́tí rárá, lọ tẹra mọ́ torí pẹ̀san ò ní gbé. Mo ti rẹ́ni tó garí tó padà jábọ́, tó jáwọn tó ṣèkà fún rí sẹ́yìn. Àwọn ló yẹ kán gbé tọkàntàn ò dẹ̀ gbé o, nítorí ìwà ìkà tó ti hù sí wọn. Ọlọ́run kẹ́ ẹ má yayọ̀ pọ̀ra, lọ múra sóre ṣíṣe gbìyànjú, má fojú kéré o ọmọlàkejì o, torí ni la rí o ó sẹ́ni àtọmọ̀la. Ibẹ̀ mo ti wá ní bismillah, mo tún gbórin dé,
Shakira Alubarika kọ́mí lórí sọ fún mi lọ́kàn mi ẹ̀bùn orin mi pọ̀ bí agbọ̀ngbẹ omi lórí àrà ọ̀tọ̀ lédè tí mo bá pè pẹ̀lú voice mi àwọn ayé tún lóhùn mi dùn gan ó dàbí oyin pé Shakira Alubarika làwọn fẹ́ máa gbọ́ títí ayé ilẹ̀ ó máa gbọ́ kò lè sú wa fún wa ní tuntun sí i. Yínká Ayéfẹ́lẹ́ àti Rasalatu mẹ́ńtọ̀ mi tí mo gẹ́ bí aṣíwájú mẹ́ńtọ̀ mi ni bàbá tèmi tó ní wúrà fàdákà. Tẹ́ bá fẹ́ pè mí Shakira Alubarika o ẹ pè mí sórí 070. Tẹ́ bá fẹ́ ṣe pátí Shakira Alubarika o bó ṣe wedding ẹ pè mí sí bó ṣe ìṣílé gbogbo ẹ̀ ni mò ń lọ Shakira Alubarika o kódà kọjá wálé mọ́tò kùrìhánú ẹ pè mí sí nítorí Ọlọ́run ọba yìí lẹ́yìn kódà kọjá òkú àgbàlẹ̀ fẹ́ ṣe gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ìdùnnú tàbókù àgbà ẹ pè Shakira tu Alátọ̀kẹ́ torí pé ta ló ń fa Alubarika kó náwó gbogbo wa là ń fa Alubarika ànáwó Alubarika kò ní ṣe tiwa tì lọ́la Muhammadu ya Rasulullah ṣe túbọ̀ èmi ní Shakira o tẹ́ bá fẹ́ ṣòde ẹ pè mí ẹ pè mí Alátọ̀kẹ́ olórin àkọ́gbọ́rímú àkọ́gbárímú ẹ pè mí sóde nítorí Ọlọ́run ọba ilé mi ò gara jù small but mighty Alátọ̀kẹ́ 07013133964 WhatsApp number mi nìyẹn o ẹ máa gbọ́ ẹ lè pè mí sórí aago ẹ̀yin olólùfẹ́ Alubarika tẹ́ ń fẹ́ wá dẹnudẹnu ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa gbọ́ ẹ lè pè mí sórí aago 07013133964 ló gbẹ̀yìn o 07013133964 ló gbẹ̀yìn o ẹ ò ní wọ́wọ́ tì gbogbo ẹ̀yin fáǹsì wa o lọ́lọ́ Ọlọ́run ọba o ìláyé ẹ ò ní wọ́ láti iná ò ní tán lọ́wọ́ yín ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò lọ́lá Ọlọ́run ọba o lọ́lọ́ Ọlọ́run ọba lọ́lá mú ọmọ dúdé wálé. Nọ́mbà WhatsApp mi tẹ́ máa pè fi bá mi sọ̀rọ̀ nìyẹn 07013133964 ẹ̀yin lẹ́wọ̀ á máa rí àwa náà lẹ́wọ̀ máa bá. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.